Àkànbí mo fẹ́ sáré yànnàná àwọn ọ̀rọ̀ kan nítorí pápápá bí àwọn bàbá ọ̀sọ̀nà. Ẹ̀dá ò ní wà láyé kórí ọmọ mi. Ọ̀pọ̀lọpọ̀ ni ó torí ọ̀rọ̀ lọ́rọ̀ yóò sì fi jẹ̀bi. Ó ṣaládò kò ṣaládò, ó ṣe funny thinker kò ṣe funny thinker. Ọ̀tọ̀ nìkan tọ́pọ̀lọpọ̀ máa ń rí lórí ẹ̀rọ agbágbé. Orí tó yẹ kẹ́lòmí gbàgbọ́dọ̀ lọ́wọ́ kó wo ibi tọ́rọ̀ yóò já sí yóò bọ́ síbẹ̀ òun náà mọ̀ sọ̀rọ̀. Wèrèwèrè gbòde. Wèrèwèrè gbòde, we don't know who is who. A lot of people have a bit of knowledge in them and a little bit of experience, but they feel on themselves. Fọ́nrán kan jáde láyà ìjẹrin àbí ìjẹta. Àmọ́ kó tó dà kókò yìí, kí ló ń bẹ lábẹ́ àwọn ọ̀rọ̀ yìí? Nítorí àdìtú ni bàbá ọlọ́gbọ́n ìjì ogbè ni bàbá àwọn ọ̀pẹ̀lẹ̀ àgídìgbò nílùú àwọn àpòwé ọlọ́gbọ́n ni kọ́ máa bá mi kálọ àwọn ọ̀mọ̀ràn ni mo fẹ́ láyà ayé ọ̀rọ̀ yìí fún. Nítorí tọ́pọ̀lọpọ̀ bá pè mí tí mo bá ṣàlàyé fún wọn ní àṣebáyìí lórí. Àmọ́ ọ̀rọ̀ tèmi dàbí olóńgbò tó súnlẹ̀ bí ọ̀lẹ ọgbọ́n inú ẹ̀ pé gbèje. Béèyàn bá sọ ohun tó fẹ́ gbọ́ má dá lóhùn kó má bàa ṣàfikún ariwo. Ẹ jẹ́ ń gbé láti ibi ọ̀rọ̀ bàbá Alado. Látòní dàná ni Alado ti jọ ọmọ inú ilé yìí. Táládò bá dá ọ̀ràn kan kó tó pèèyàn méjì yóò ti pè mí Mr. Wisdom mo tún ti dáràn o. Ẹ bá mi pé bàá mi o bó wọn ṣe fẹ́ yọ mí ń bẹ̀. Ló fi dàbí pé tẹ́ ẹ bá wà àwọn fọ́nrán mi Táládò mọ̀ ní Mr. Wisdom ẹ ṣé o. Èmi mò ń ròyìn ẹ̀ fún ẹ̀gbọ́n tèmi wípé Alado yìí ọmọ tiwa ni. Òun náà sì ń wá bí ó ṣe jẹ́yàn láyé. You rise by lifting others. Kò sí ohun tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ lọ́ládọ́lọ́lá àná nígbà tí wọn ò máwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn sókè. Nítorí Alado òun náà fẹ́ gbé ògo ìdílé wọn gan, òun náà wá ohun tí ó jẹ tí ó mu. A son of nobody who wants to become something does not think like others. Òun náà ń wá àǹfààní láti jẹ́ èèyàn láyé. Ẹ jẹ́ ń fi wá sí tòsí lọ́jọ́ tí Alado 2024 tí Alado fi mọ́tò lazet. Èmi ló kọ́kọ́ pè, èmi mo pe àwọn èèyàn tí wọ́n lọ gbé lọ sí hospital. Sọ lórí ẹ̀rọ agbágbé rí. Gbogbo nǹkan la fi máa ń kun lọ́wọ́ wípé Alado mọ́ ṣubú a sì máa ń bá sọ yìí tí ń jòdodo ọ̀rọ̀. Ìwà Alado kọ́ ló wù. Wọ́n lẹ́ranko tó bá bá járìn yọ jẹ̀gbẹ́. Màá láǹfààní láti play àwọn oríṣiríṣi voice notes. Tọ́pọ̀lọpọ̀ fi wá mọ́ tọrọ ìdáríjì wípé àṣebáyìí lọ̀rọ̀ rí. Orí ti funny thinker àmọ́ ni kò wá rẹ́rán. Kí ni mo pè é? Àmọ́ ni kò wá rẹ́rán. We are not compatible in all ramifications of life. Àjọ sí nínú akẹgbẹ́ à ń bèlè tèsè olówó orí tèmi tí ń jẹ́ mọ́jà sọ́lá in all ramifications of life. Ẹni tí wọ́n dáwó lé fún lọ́mọ fi wé mi. Ẹni tí wọ́n kó didi owó fún tí ọmọ tó fi ṣe. Ẹni tí wọ́n fún nílẹ̀ tí ọmọ tó fi ṣe. Ẹni tí ò níyàwó lédè bí pé yóò bímọ. Níbo ó yàtọ̀. Wọ́n sì jọra wọn àti tọ́lú àti tọ̀lú àti tọ́lú wò. We are not compatible in all ramifications of life. Ẹ jẹ́ mú bí Alado. Tá ẹ bá gbàgbé ní ọdún tó kọjá ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin òun àti alájẹyì Oríyọmí ọmọ Òkìkí tí wọ́n mú lọ sí police station tó lọ́jọ́ méjì ńbẹ̀. Àti station yẹn olóyè ò tí ìwọ̀lú wá ni mo ti ń pè wọ́n láti Germany pé wọ́n ti mú Alado. Kí n tó débẹ̀ mo gbé honorable kan dìde tí mi ò ní dárúkọ wọn. Àwọn ni wọ́n kọ́kọ́ lọ sọ́fíìsì Oríyọmí. Oríyọmí ò release Alado. Kó tó di wípé mo wá pè wọ́n pé wọ́n release Alado náà. Àwọn fúnra wọn wá ní kí n bá wọn wá nọ́mbà Alájì Oríyọmí. Alájì Oríyọmí ò tí ì kú, Alado ò tí ì kú. Àwọn aláyọ̀ Alado kò lọ́wọ́ Oríyọmí gbà náà. Ṣé ẹni téèyàn ń yọ kú
ṣẹ́ni téèyàn yọ kúrò nínú òfin yóò wá fẹ́ jẹ́ kó kú bí? No. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ara wọn blogger, àwọn Ṣòwòrẹ́ àtàwọn míì tí ò ní làákàyè. A lot of people just join into conclusion without knowing what is going on. They jump into it. Afọ́jú wọn fafọ́jú pọ̀ pa, oní kọ́mẹ́ntì sọnù náà ń gbéra rẹ̀ ṣépè. Àtàwọn tí ò ní làákàyè. Ayọ́kù ò níbẹ̀. Tá a bá wá gbàgbé kò tí lè ju bí ọ̀sẹ̀ mẹ́ta lọ tí Alado lọ sí Ogun State. Ìgbà tó dé Ogun State, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí, ó ṣe fídíò, ó bú gómìnà Ogun State. Bí odidi ọjọ́ mẹ́ta l'Alado ò fi sunlé. Ó ń pè mí, ìgbà tí mo rí pé kọ̀lẹ̀ pọ̀, mi ò gbé kọ̀lẹ̀ mọ́ láwọn àyè kan, mo ló tún ti dáràn. Mo l'Alado tún ti dáràn ni. Ẹ mọ̀ pé gbogbo àwọn ọmọdé ẹbí náà ni àìrí nìkan náà ni ẹ̀yin náà lẹ́wà mọ́ kọ̀rẹ́ẹ̀tì wa. Alado nìyí nígbà tó dáràn tó ń pè mí pé kí n jọ ẹ̀gbọ́n mi ẹ jọ ẹ̀yin náà lẹ́ kọ̀rẹ́ẹ̀tì wa. Ẹbí náà la wà tó sì jẹ́ pé normal náà ìdí ẹnu ní káwá bẹ́ẹ̀ tó yẹ pé ẹ kàn mọ́ sí check and balance lórí wa. Ó ní ẹ̀gbọ́n mi ẹ mọ̀ ṣe check and balance lórí wa. Kàkà tí ó yà fi rí bẹ́ẹ̀ yà ṣe fọ́nìtì kò lọ lọ́tọ̀ yìí lọ lọ́tọ̀ ni o. Kàkà tí ó fi rí bẹ́ẹ̀ fọ́nìtì kan ó lọ lọ́tọ̀ nítorí mo ní màá jáwọ́ nú ọ̀rọ̀ rẹ. Ọlágbòho lèmi fi ń mì. Ọlágbòho lèmi fi ń mí fẹ́yìn tẹ́ ní làákàyè tẹ́ ń comment. You join into conclusion. Ọlágbòho mo fi ń mì dọ́là. Wàhálà ìtàlá ìdọ́là. Ẹ̀rọ gba wàhálà tí mo fà lọ yẹn sí gbòho bàwá sí ní Ìbàdàn. Ẹ̀rọ rò bí mi ò ṣètò tó bẹ́ẹ̀ yẹn bọ̀. Ìgbòho kọ yóò sáà ní bọ̀lẹ̀ sàdábì. Lẹ́yìn ìgbà tí wọ́n lọ gbà á kalẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n lọ gbà á kalẹ̀ lọ́dọ̀ gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, mo gbé wọn dìde wípé kí wọ́n lọ sọ́hùn, kí wọ́n lọ sí Ogun State. Wípé ọmọ yìí ni wọ́n ti ń láǹfààní láti terrorize àwọn DSS ti ń pè é. Wọ́n ti track nọ́mbà ẹ̀. Inú ilé yìí ni mo ti ní kó ṣe apology video tá a sẹ́ndì sí gọ́vnà fúnra rẹ̀ àti secretary to the Ogun State government. Inú ilé wa ló ti ṣe fídíò yìí. Èmi mo mú kámẹ́rà yìí lọ́wọ́. Àwọn ibi tí mo lọ ni ṣẹlẹ̀ mọ̀ pé ẹ̀yin àgbààgbà náà lẹ́ni wọ́n gbé kankan ní investigative journalism. Bóyá torí pé bí nǹkan tó wá ṣẹlẹ̀ sí mi ṣe ṣẹlẹ̀ àti condition tó bá mi ló jẹ́ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Lákọ̀ọ́kọ́ náà wọ́n rán mi sí yín láti attack ní anybody nítorí kulẹ̀ lé mú mi èdè sí APC kò sí ṣùgbọ́n ọmọ kan tó ta lé mi bọ́. Lẹ́yìn ìgbà yẹn lèmi náà tún wá ṣe àwọn research kan pé àwọn kí lórúkọ ọ̀nà yìí atán ìgbẹ́sà gbogbo àwọn ọ̀nà yẹn. Èmi ni mò ń sọ àwọn ọ̀nà yẹn fún. Láwọn ọ̀nà táwọn Commissioner for Works l'Ogun State sẹ́ndì wípé kó fi ṣapọ́lọ́jì fídíò. Ṣẹ́ni tí wọ́n fẹ́ nà pa nínú ilé wọn mọ̀ ní kó wọ́n mọ̀ ẹni tó fẹ́ wẹnu kìnìún tí wọ́n ń dìrẹ́ bẹ̀ fún. Mo ṣì mọ̀ lórí voice note ti jẹ́ táyẹ̀ o. Kẹ́ lè mọ̀ wípé Alado àwa là ń ṣe gáìdẹ̀ là ń gáìdẹ̀. Fún wọn tó bá mọ̀. Inú bíbà yìí ló ti ṣe fídíò. Gbogbo àwọn ọ̀nà Ìjẹ̀bú tẹ́ ti ń ṣe construction yẹn àkùté so àwọn oríṣiríṣi bẹ́yẹn tẹ́ ti ṣe èmi náà jẹ́ṣẹ̀ wà ń rí mo wá wò yí pé nǹkan tí mo ti ṣe ó ti cause more damages pé kémi náà kí n wọ́n náà láti ṣe apology fún yín mo dẹ̀ ti ń sá káàkiri inú igbó ibi tí mo ti ń sá káàkiri ni Ìgbòho náà ti pè mí pé ọmọ mi kí ni nǹkan tí. Ìgbòho kọ́ ló pè òun ló pè mí but ọmọ wa ní lọ́mọ burúkú fẹ́kùn pajẹ la fi pè sọ́dọ̀ nítorí afọ́jú lòjò ṣe ń kù nítorí adití lòjò ṣe ń ṣú nítorí èní lọ́lọ́run fi ní kí n ṣì ní fídíò yìí lọ́wọ́. lọ́wọ́ yìí
ó yá wá bá mi wọ́n dẹ̀ tẹ̀mí. ẹ máa rí fọ́tò kan níbi ẹ̀gbẹ́ spíkà yẹn fọ́tò olóyè ni meaning parlour ni mo ti mú kúrò pé kó sáré lọ ṣe. Fídíò yìí is around after 11 lálẹ́ around after 11 lálẹ́ ló ṣe nínú bí. jẹ́ wọ́n fún mi ṣé ẹnìkan lú ẹ̀ sí ìdàpọ̀ ní ìlú náà gbé fún ọ èmi rẹ́dì láti sanwó fún ọ torí bàbá àdèmí ní ìdàpọ̀ Abíọ́dún mo ní àdáàdì mi wọ́n rán mi iṣẹ́ o torí pé nǹkan tí mo ti mu àti pé mo wà frustrated ní táìmù yẹn ni so ẹ má bínú nítorí Ọlọ́run ẹ fi mí yọ́ lọ́hùn mo wá ṣe tán kì í ṣe pé kò ń ṣe pé mo wà frustrated pé bóyá wọ́n lù mí láti sọ gbogbo kìíní yìí èmi gángan mọ̀ pé nǹkan tí mo sì ò dáa so mo wá ṣe tán láti polongo kọ yín ẹ fi ọwọ́ ìjọba tún mi ṣe ni ẹ má fi bá mi jà ẹ dà mí pọ̀ mọ́ ọmọ tó dájì mi torí Ọlọ́run tàbí bí mọ̀mọ́ sálẹ̀ alẹ́ wọn sálà ẹ fi mí yá Ìgbòho sá ẹ fi mí yá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kẹ wá fi mí yá bàbá Tinubu kò sí nǹkan kan o gbogbo ẹni tẹ́ bá gbọ́ tí mo dárúkọ nínú fídíò tí mo ti bú yín yẹn wà láìtàlá èmi kàn sọ tèmi ni ẹ jọ. tẹ́ ẹ bá wo ẹgbẹ́ fídíò yẹn ẹ máa rí fọ́tò olóyè ń bẹ mini parlour lọ́jọ́ yẹn nìyẹn nígbà tó ṣe gọ́vnà Ogun State. Àwọn evidence mi rèé. Hello Mr. Wisdom ẹ ṣé gan lónìí mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín kò ní bàjẹ́ ẹ jẹ́ bá mi share àwọn picture róòdù yẹn. ẹ jọ̀ọ́ ẹ bá mi share pictures àwọn róòdù yẹn róòdù tí wọ́n send sí mi tí Commissioner for Works l'Ogun State send sí mi láwọn ọ̀nà tí wọ́n ti ṣe fún wọn tó ní a fẹ́ pa Alado fún wọn tó ní a fẹ́ pa Fanny tó ní làákàyè ó ṣe kọ́kọ́ wò wípé jẹ́ káwọn lọ́rọ̀ ó sọ̀rọ̀ náà kó ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn rèé tá gbà wọ́n kalẹ̀ máa sọ̀rọ̀ débi kan tó bí voice note tó farabalẹ̀ mọ́kànjú Ọlọ́run ó jò ní dátà. Hello Mr. Wisdom ẹ ṣé gan lónìí mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín kò ní bàjẹ́ ẹ jẹ́ bá mi share àwọn picture róòdù yẹn. ẹ jọ̀ọ́ ẹ bá mi share àwọn pictures róòdù yẹn òun ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ wọ́n kóra wọn wá bíbá ní after 11 onílé ọlọ́nà àlàyé dẹ̀ pé SSG wọ́n pe gọ́vnà fún rẹ̀ láti sọ pé ọmọ àwọn ni kí wọ́n bá wọn dáríjì wọ́n tún gbéra ńjọ́ kejì wọ́n ní ó dẹ̀ yẹ kí n gbé ẹ dání ni àmọ́ tí mo bá gbé ẹ dání ọ̀rọ̀ lè yí padà kọ́ mọ́ mú ẹ kalẹ̀ lọ́hùn-ún àmọ́ máa lọ́lé màá mọ́ ṣiṣẹ́ lé lórí. lọ́jọ́ náà wọ́n pe kọmíṣánná kan wọ́n fi sí fídíò Alado náà bá wọn sọ̀rọ̀ kó mọ́ dàfẹ́ni tó bá parọ́ kí la fẹ́ gbà ń bí kọ́mọ ọlọ́mọ ṣubú mò ń bọ̀ mi ò tí ì dé. Hello Wisdom dáàdì mi ṣe wà pa mo ní ṣó nídìí kí n wá sí ọ̀dọ̀ aráyé láti wá dúpẹ́ ni àbí fídíò tí mo ti ṣe ní ìjọ́ kejì yẹn náà ti wà ó. ṣé ń gbọ́ ó ní ṣó tún nídìí kí n wá sọ́dọ̀ aláyé kí n wá dúpẹ́ ni àbí fídíò tí mo ti ṣe lọ́jọ́ kejì ti wà òkè èmi wá sọ wípé live aláyé ò lè tó yẹn go on with your life go on with your life ẹ tuntun gbọ́. Wisdom Hello Wisdom dáàdì mi ṣe wà pa mo ní ṣó nídìí kí n wá sí ọ̀dọ̀ aráyé láti wá dúpẹ́ ni àbí fídíò tí mo ti ṣe ní ìjọ́ kejì yẹn náà ti wà òkè. lẹ́yìn ìgbà tó ṣe apology video lọ́dọ̀ wa tán àwọn ọ̀nà táwọn gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ṣe state wọ́n forward ẹ̀ sí mi mo wá forward ẹ̀ sí ló wá ní sáwọn videos tóun ti ṣe yẹn ti wà òkè fún wọn tó ní wọ́n threaten Alado àti Fanny kó o lè mọ bí Alado ṣe jẹ́. Alado is just my brother kò sí ohun tá a fẹ́ fi ṣe fún wọn tara rí ọ̀balẹ̀ tó ń join sí conclusion Ìgbòho ṣẹlẹ̀ ní kọ́kọ́ 24 hours màá sọ díyẹn fún ẹ orí ẹ̀wọ̀n ni wọ́n yọ kúrò lórí wọn tí ò yé wọ tí wọ́n fi ń ṣe wọ́nranwọ̀nran mò ń bọ̀ tó fi lórí olórí burúkú ọmọ Bukky Jesse yẹn náà mò ń bọ̀ mi ò tí ì dé. Wisdom bàbá wa ní o. lẹ́yìn ìgbà tí ó wá di ẹ̀yìn ọ̀sẹ̀ kan wọ́n wá ṣe fídíò kan tí olóyè sọ̀rọ̀ wípé àwọn ò fẹ́ jẹ́ kí àwọn PDP àbí àwọn ADC kan wá kí ló bí ọ̀rọ̀ yìí
àlejò kan ló wá kí wọn nígbà tó wá ṣe tán ó ní olúwa mi èyí tẹ́ ti dé APC yìí ṣáwọn ọmọ haúsá máa jẹ́ kẹ́ wá sí ilẹ̀ haúsá wá ṣe campaign báyìí àbáwọn Biafra ọwá ní tí wọ́n bá ti jẹ́ káwọn wá sílẹ̀ Biafra kí Òbí náà mọ́ wá sílẹ̀ Yorùbá kátìkù náà mọ́ wá sílẹ̀ Yorùbá ohun tó bí gbólóhùn yẹn nìyẹn àmọ́ ẹni tí ó bá gbé orin kò ní gbé bólórin ti gbé ló bí misconception yẹn tí wọ́n bá ti jẹ́ káwa náà wá sílẹ̀ Biafra káwọn náà mọ́ wá sílẹ̀ Yorùbá káwọn náà dé ọ̀dọ̀ tí wọ́n mú mélòó lára Ìgbòho ṣé yóò mọ kiri gbogbo state ni àmọ́ ẹni tí wọ́n ń ṣọ́ lólóyè Sunday Igboho ọ̀rọ̀ kékeré báyìí ayé òkè nínú ni mo ń bọ̀ kò tí ì tán o mo wá pè nígbà tí mo rí fídíò Funny Thinker mo wá ní kí ló dé tí Funny Thinker ṣe báyìí ló wá pè mí ló wá ṣe voice note yìí. wisdom bàbá wa ní o wọ́n jòjó tì wá o. ó ní wisdom bàbá wa ní o má jẹ́ kójú ó tì wá o àmọ́ ní Alado ìwọ tá a gbà kalẹ̀ last week ṣó yẹ kọ́rẹ́ rẹ mọ ṣerú fídíò báyìí kó mọ lálí aláyé máa gbọ́ o. ọmọ tálíkà ni a o. ọmọ tálíkà ni wá o. àrí nǹkan jẹ o àwọn Ìgbòho. àrí nǹkan jẹ o. àwọn Ìgbòho náà ni à ń fara sí lókè Ìbàdàn o ojú tí bàbá mi fi wò mí lẹ́ẹ̀kan yẹn. nítorí gbà tí mo ń ṣe fídíò tí mo ń bá sọ̀rọ̀ kí inú má bàa bí aláyé mo wá dọ́gbọ́n ní ọmọ yín fẹ́ kí yín aládòwò ló wá sọ fún mi pé nítorí tó o bá wà nípẹ̀kun àárín olówó àti èèyàn bó ṣe máa jẹ́ kí wọ́n máa nífẹ̀ẹ́ wọn ni kó wá kò ní gbé fídíò fún wọn èmi mo mọ̀ọ́mọ̀ gbé fún wọn kí n lè rí reaction wọn pẹ̀lú ọ̀rọ̀ yẹn mo wá ní ọmọ yín fẹ́ kí ọ̀nà fìmílẹ̀ aládùúgbà o tọ́rẹ̀ rẹ̀ ń bú mi mo máa ń check balance ni mi ò kì í lo advantage tọ́lọ́run fún mi nílòkulò kẹ ẹ má bàa rí wípé àbúrò rẹ̀ náà ló ń ti pa àbábúrò rẹ̀ ni ó ń tánà di wa I open straight to every one of them. ọ̀rọ̀ tó wá sọ nìyí. wisdom bàbá wa ní o wọ́n jòjó tì wá o ọmọ tálíkà ní a o àrí nǹkan jẹ o àwọn Ìgbòho náà ni à ń fara sí lókè Ìbàdàn o ojú tí bàbá mi fi wò mí lẹ́ẹ̀kan yẹn mi ò láìkì ẹ̀ débi pé Ìgbòho fi wá mọ bínú sí mi o tí Ìgbòho bá ti tán nínú ọ̀rọ̀ mi ó lọ fà o àwọn ẹ̀yìn tí mò ń fara tì náà nìyẹn o ẹ̀yin lẹ́bàá wa yanjú ẹ̀ o yín sọ fún yóò ṣàtúnṣe wọn bí dá tàbí yóò ṣàtúnṣe bí ilé ayé ṣe rí nìyẹn yóò wà ní ọ̀rẹ́ tó jẹ́ wèrè yóò wà ní ọ̀rẹ́ tó jó nọ́mà àjọmọ́ mánéjì ara wa náà ni wisdom ó ti ń jẹ́ rárá fún wa tipẹ́ o yín sọ fún tí ó ṣàtúnṣe gidi mo ti bá wí yín sọ fún wọn bínú sí mi bàbá mi fi yọ lọ́hùn Ìgbòho tó wá kéré ni bọ̀ kò tí ìmẹ́ tó ń jẹ́ Ìgbòho kò tí ì rírí ní tó fà á nìyẹn á wà. ṣọ́ǹgbọ́n ìgbà tó wá yá Aládò fẹ́ wá ẹ̀rù wá ń bà wọ́n mo wá ní kí wọ́n bá ti dé junction kí Aládò pè mí nítorí àwọn boys kí wọ́n máa àtàkì wọn tó bá ti rí mi nínú mọ́tò wọn ó ti ní àlàyé ló tẹ̀lé wọn ní fọwọ́ kàn wọ́n ìgbéraga kọ́ tó bá ti rí mi wọ́n ti mọ̀ pé tí mo fi tẹ̀lé mọ́tò wọn yẹn ṣé a máa ti mọ̀ sí lókè nìyẹn mo tó bá ti dé junction kọ́mọ̀ tí súnmọ́ ìtòsí ilé rárá tí mo bá parọ́ ìyà tó jẹ àtà tó jẹ mí mo tó bá ti dé junction lé ẹ pè mí nítorí ọ̀rọ̀ a máa dùn ní bákan náà bẹ̀ kò lè ká wa lára bákan náà ẹ dúró sí junction ẹ jẹ́ kí n wá píkì yín tí mo bá píkì yín sínú mọ́tò tèmi kan rí yín bẹ́ẹ̀ àwòmọ́jú ni wọ́n máa wò yín wọ́n yà máa kun ni mo sọ f'Aládò bẹ́ẹ̀ kí ilẹ̀ tún fẹ́ jẹ́ ń ṣe ìgbà tó wá di bíi last week wọ́n tún wá jọ ṣe collaboration kan ìyẹn wá mú ọ̀rọ̀ pé àwọn bàbá kan wọ́n lọ wọ̀ sí presidency lọ́rùn wípé kinní kan ọ̀rọ̀ yẹn wá bí àwọn òjòyè Olúbàdàn nínú ẹ sì mọ̀ ọlọ́run àbẹ̀tìnídìí wọ́n wá pe àlàyé láti palace wípé yẹbi ọmọ rẹ l'Aládò yìí òun ló ń bú wa yìí wọ́n wá ní kí n pè wọ́n mo wá pe Aládò pé wá yọjú sí mi o
ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ó láwọn ń bọ̀ ìgbà tó yá kò lè wá mọ́ ìgbà tó wá di bí 5 days ago àwọn ènìyàn tún wá àlàyé ò jẹ́ ń lo fóònù mi fóònù kan ni wọ́n fi pè wọ́n ipe àwọn ń travel ṣùgbọ́n àwọn máa ní káwọn ọmọ yẹn wá ẹ fi wọ́n lẹ̀ wọ́n á ṣe kínní àwọn ò bá wọn sọ̀rọ̀ nígbà tí àwọn ọmọ yẹn ò wá tí àlàyé ń travel wọ́n wá wò pé kí làwọn fẹ́ ṣe ẹ jẹ́ káwọn pe Adébábs súnmọ́ Alado láti sọ fún Alado wípé kó yọjú sí káwọn bá yanjú ọ̀rọ̀ yẹn Adébábs ló wá sọ fún ibi tọ́rọ̀ wà gẹ́gẹ́ rèé o pé wòs àlàyé mi tí mo bá sọ fún Alado lóhùn ẹnu ó lè má gbọ́yé ó ṣe voice note kó o ṣe bí ẹni tó ń bínú sí mi káwọn ọmọ yìí ó lè mọ̀ lọ́rọ̀ nígbà tó lábúrò rẹ ti pè wọ́n tí wọ́n dáhùn òun ló bí Adébábs àti Alado àti Fanny ti ń ka o wọ́n gbọ́dọ̀ délé bí before 24 hours gbogbo ohun tí àlàyé sọ yẹn àlàyé go sí nlé he's not in the country for now he's in the UK but kí wọ́n lè mí ti àwọn tí wọ́n bínú sí wọn àwọn aláwà ńlé kí wọ́n lè mí ti àwọn tó wà ń bẹ̀ kájọ sọ pé ọmọ wọn ti wálé o nítorí wọ́n wò pé bíbá ní bẹ́ẹ̀sì wọn àlàyé ò sí nlé tí ń bá parọ́ ìyà tó jẹ bàtà pé jẹyìn gbogbo voice note yẹn is not in the country ṣé àwọn voice tó wá wà nílé ní ọ̀nà ni they are doing it because of their own purpose ọmọ mọ́ pa mí tó bá yá ọmọ yóò di ọmọ mọ́ para rẹ̀. So they are trying to protect them from evil. Wípé àwọn ọmọ ìṣibó Olúbàdàn. Okay, let's make it this way. Me travel. Ẹ̀yin lágbájá àti lágbájá àwọn ọmọ yìí máa délé mi títí ọ̀la. Ẹ jẹ́ n pé Adébábs kó sọ fún wọn kó máa bọ̀ lé lọ́la kákan rí wọn. Shame is not around. I swear with my grave. He has nothing to do with them, but trying to protect them from evildoers. Chief can't be around because he always have a lot of visitors. That is why I just kept silence, watching. Tí gbogbo àwọn olórí burúkú tí wọ́n níṣẹ́ àti olórí burúkú ọmọ pátá kan jẹ́sẹ̀ eléyìí wọ́n bọ̀ bí ọkọ̀ ọ̀kọ́ yẹn. A sì gbọ́ tàn bí wọ́n ṣe gbé bàbá rẹ̀ gún nísẹ̀lẹ̀. Ẹni tí Adéládé àṣeyọrí ó bímọ kò rọ́mọ tọ́ òun gan fúnra rẹ̀ kò láṣeyọrí nínú ayé rẹ̀. Gbogbo owó tó ń wo Bùkọ́lá Jésè ṣó lè fàyè Bùkọ́lá Jésè tọrọ ayé àbí ṣé wọ́n lè gbàdúrà kó fẹ́. Àmọ́ social media tẹ́ ẹ̀ bá ti mọ̀ ọ̀rọ̀ orí mọ́jẹ̀ṣẹ̀ níbi ọ̀rọ̀ lọ́rọ̀ kó gbàgbọ́dọ̀ lọ́wọ́. Láti ìjẹrin yẹn Alado mẹ́sẹ̀jì mi ni ò gbé kọ̀lẹ̀. Ẹ má wọrí yín báwí inshallah. Voice note kan tún ní. Ẹ má bínú ẹ wò ẹ mọ̀ pé gbogbo àwọn ọmọdé bí náà ni àìrí nìkan náà ni ẹ̀yin rẹ̀ wà máa correct wa nínú ọmọ tí. I think okay. Ṣé ń gbọ́ o? Nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ kàn bẹ̀rẹ̀ wèrè ẹ kàn bẹ̀rẹ̀ wọ́nranwọ̀nran lórí mídíà. Ìyẹ̀bí náà la wà tó sì jẹ́ pé nọ́mà náà ìdí ẹnu ní káwá bẹ́ẹ̀ tó yẹ pé ẹ kàn máa ṣe check and balance lórí wa. Kàkà tí ó yà fi rí bẹ́ẹ̀ yà ṣe pọ́lítì kó lọ lọ́tọ̀ yìí lọ lọ́tọ̀ ni o. Ọlágbòho lèmi fi ń mì Ọlágbòho mo fi ń mì dọ́là wàhálà ìtàlá ìdọ́là ẹ̀rọ gba wàhálà tí mo fà lọ yẹn tí gbòho bá wá sí ní Ìbàdàn ẹ̀rọ rẹ̀ bẹ́ẹ̀ mi ò ṣètò tó bẹ́ẹ̀ yẹn bọ̀ Ìgbòho kọ yóò sáà ní wọlé. Nítorí mo rí àwọn onítíátà kan tíṣẹ́ ti dàrú mọ́ lọ́wọ́ táwọn náà ń sọ̀rọ̀ Adébábs ló ní ẹ ṣe fídíò yẹn kí n lè enforce wọn kí wọ́n lè wá pàdé àwọn ènìyàn ńjọ́ kejì because that very night is threatening. Níyà Alado fi sọ wípé òun ó gbọ́ pé wọ́n sí lé ní Alado náà fi sọ pé òun mọ̀ pé wọ́n sí lé ní is not around but just came to my house. Àwọn ẹni yẹn tí wọ́n bá mọ̀ pé lèmi lẹ sáwá wọn à ní lè fọwọ́ kàn yín.
làwárí òpònú Sowore olóhùn wà wájú ta mọ́ ọ̀bọ̀ wájú ta mọ́ ọ̀bọ̀ wájú ta iwájú ta wèrè wo ló dúró sí ohun tẹ́ ẹ mọ̀ lóníkálùkù ń yọnu sí. He's just trying to protect them from evil. Kí ló fẹ́ náà wọ́n sí? Àwọn DSS fọ́ gbọ́mọ ajá wọn gbà lọ́wọ́ DSS. Ṣáwọn aláwà kó wọn fún DSS padà. Bẹ́ẹ̀ tí mi ò bá jáde sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ ti ṣorí burúkú lọ níbi ọ̀rọ̀ lọ́rọ̀. Ayé ẹlòmíì ti bàjẹ́ níbi ọ̀rọ̀ lọ́rọ̀. Ibi tọ́rọ̀ dé dúró yìí àti Alado àti Fanny tinka Yorùbá ní ọmọ má pa mí ọmọ má pa mí tó bá yá wá ní ọmọ má para rẹ̀. Ibi tá a pọ̀n dé yìí ó tó gẹ́. You are an adult. You have your life to live, likewise we have our own life to live. Gbogbo èyí tí mò ń sọ lónìí yìí ẹlòmíì ò mọ̀. Àwọn alágbà kalẹ̀ lọ́jọ́ tí Alhaji Oríyọmí mu. Èyí tó ṣe tí ò tí tóṣù kan ìyàwó alágbà kalẹ̀. Àmọ́ olóyè máa rántí ìpìlẹ̀ wípé báwo lòun ṣe bẹ̀rẹ̀ ayé gbogbo àwọn ọmọ tó bá dìde bọ̀ yóò fà wọ́n lọ́wọ́ sókè. Báwa yìí ṣe dàgbà tó yìí àìtí ìdálẹ́nu ọmú lọ́jọ́ kákùn pé ẹ̀sà kò sí nǹkan kan ti nà tí mo gba 500 kan lánàá. A ti mọ̀ pé ó lè mọ́ tó yẹ tá a béèrè àmọ́ orí ò ní balẹ̀ kó mọ́ yí nǹkan. Ẹ̀wọ̀n ṣẹ̀rù wọ́nran mo kí ẹ̀gbọ́n mi dúdú nǹkan kò ní ṣe yín baba Michael forward ever backward never. Alado tó bá ti dá ọ̀ràn kan Mr. Wisdom ni tí n bá ti wá gbọ́ bẹ́ẹ̀ yẹn màá ti nínú kí n jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn kí n dọ́gbọ́n mọ́ receive call kí wọ́n lè ní ta nìyẹn màá ní Alado ọmọ yín ni ó tún ti ṣe kinní kan. Ṣé mọ̀ wípé ọ̀rọ̀ yẹn mi ò ní lè sọ straight bẹ́ẹ̀ tí mo bá ti wà lẹ́gbẹ̀ẹ́ wọn inú kí mo ṣe ẹ̀ló ta ló sọ̀rọ̀ kí ló tún ṣẹlẹ̀ a béèrè pé ta nìyẹn. Ọ̀rọ̀ yẹn mi ò ní lè ju wá straight. So Fanny tinka ó ṣigbófà ni bọ́mọ bá ti ṣigbófà yóò ti ṣẹ́kíṣẹ́. Mo wá rí tó ń bú ìyá Alado gbogbo ọmọ tí ọba ti lójú tiẹ̀ lọ wo ibi tí ó padà kángun sí nígbẹ̀yìn. Mo ń ṣe léyìí láti fi clarify misconception tí gbogbo yín ní. And right from today, if you don't have any genuine thing to discuss with Oloye Majasola, please stay in your house. I want to come and greet him. Stay in your house. And new laws are being implemented. If you are coming here, you drop your phone outside. No matter who you are. We have our own photographer. Tó bá fẹ́ ya photographer wa láyà tó bá ti lè dúró kí photographer wa ṣẹ̀dẹ̀ sí ẹjọ́ kẹta máa kórí burúkú ẹ̀ lọ. These are the new laws. These are the new laws. Lè máa gbé aṣọ wa yílẹ̀. I don't know who you are. If you can't drop your phone outside this door, you are not coming in. And I will tell all the security officers given to us by the federal government, you are not coming in. Because we have learned our lesson. Harboring everybody. Believe life is just normal. Let us all live in harmony with happy friends. So, these are the new laws. If you can't drop your phone outside, you are not seeing him. Mo fẹ́ wá kí bàbá ni ẹjọ́ gbogbo mo fẹ́ wá kí bàbá ni lọ sórí page mi wá rí photo wọn bẹ̀ máa wò ó. We don't accept anything again. Gbogbo ọmọ tó bá wá dáràn dá sápò ara rẹ̀ ṣe sọ gbogbo yìí tá a ṣe tó dáa. Ìwọ náà túmọ̀ wá wò pé àṣé olóyè Sunday Igboho ló wà nídìí iṣẹ́ tí Alado ṣe rárá o. Tó bá ti dáràn tán ó kàn yẹ pé fóònù tó máa fi pè mo fi ṣe program ni wàá rí miss call rẹpẹtẹ. Ó ti mọ̀ wípé tí mi ò bá sí lẹ́gbẹ̀ẹ́ wọn in the next 30 minutes máa wà ńbẹ̀ tí mi ò bá dẹ̀ tẹ̀lé wọn jáde
àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ní rí call mi kí wọ́n má gbé pé pàǹgbé fún wọn. Kò dìgbà tí mo bá wá bọ́ sórí mídíà wá pariwo ọjọ́ tá à ń sọ yìí ta láti ta gba Alado sílẹ̀ olóyè tún fún lówó pé gbowó epo 100,000 ìpè gbowó epo ṣé wọ́n sọ lórí mídíà. Integrity wọn ni wọ́n fẹ́ promote yìí pé wọ́n ti wọ́lúbàdàn ó yá ẹ̀yin tẹ́ wá yìí ẹ jẹ́ ń pè wọ́n ọmọ mi ní níjọ́ tí mo pè wọ́n tọ́lá máa wọn wá nígbà tí wọ́n travel ni wọ́n sọ pé ok ẹ wá láàárọ̀ la màníkà Adébábs kó wọn wá kò lè bẹ̀rù lọ́dọ̀ Adébábs wọ́n fi sọ pé Adébábs ló wá ní ẹ ṣe voice call kí n lè send ẹ̀ sí wọ́n fi sọ pé Adébábs àtàládò àti Fanny tí ń ka ọ kó wọn délé ọ̀dọ̀ mi láàárọ̀ la that is it. Ṣé wọ́n fẹ́ fi wọ́n jóògùn ni ayé ti kọjá bẹ́ẹ̀ tá a bá na Alado ṣe bí yóò fara hẹ̀ràn mídíà pé bí wọ́n ṣe nà mí for them to know the right and the wrong way. Ẹ wá wo Bukola Jesse ọmọ ẹ wà lẹ́wọ̀n ó wọlé fún àdúrà ìyá ẹlẹ́wọ̀n ó kọ́kọ́ wò pé bó láyé rẹ̀ ṣe rí báyìí ó bímọ kan ọmọ rẹ̀ wà lẹ́wọ̀n ó ti mọ̀ pé ègún àtìrandíran ègún mọ́ṣẹ́ rere ló ń bẹ nínú ìdílé yín. Ṣòwò rẹ ìyẹn tiẹ̀ ohun tí òjò òjò gbọ́n kò mẹ́kì findings ẹ̀ ó ṣe wọ́nranwọ̀nran bí epo gbóná. Kí ni ìwájẹ́ rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú orí mídíà ẹ̀ ní làákàyè kankan very useless people. Tó bá wù yín ẹ máa pariwo àmọ́ péyàn bá ń ṣiṣẹ́ èpè tí wọ́n bá ń ṣàdúrà fún èpè ni ó mọ jẹ́ tiẹ̀ tí àwọn bá wọ́n ṣiṣẹ́ àdúrà tí wọ́n bá ń ṣépè fún àdúrà ni ó mọ jẹ́ tiẹ̀. Ó rí àwa òkèròkè là ń lọ àràsán atẹ́gùn ń fẹ́ ìjìjà kò gbé wa lọ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ ó yẹ ká dúpẹ́ àràsán atẹ́gùn fẹ́ ìjìjà kò gbé wa lọ òye. Orí ìjì tó jà tó kọjá lọ́dún 5 sẹ́yìn ó ti tó kò síjì kan tó fẹ́ gbé wa lọ because the Lord is our shepherd we shall not want. He makes us to lie down in green pastures. He leaves us beside the sea water. He restores our soul. He leaves us beside our righteousness. For his name's sake, even though we walk through the valley or shadow of death, we shall fear no evil. But thou art with us, the rock and the sky, they comfort us. Thou preparest the table before us in the presence of our enemy. Thou shalt cover our head with us, that comfort our soul. Surely goodness and mercy shall follow us all the days of our life, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Ó dàbọ̀ yìí bàbá ẹ ṣe gan gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń fẹ́ wa tẹ́ mọ̀ wípé àwọn ò ní ṣe nǹkan tí ò dá a sì ní èrà tí ò lọ́mọnú. Thank you very much, we really appreciate every one of you. Ẹ kú dédé àsìkò ẹ̀yin alára wa. Mo pàdé fọ́nrán kan níbi tá a ti rí ìyá kan amúnibú ní ẹran bí ẹ̀ tí ń gbé mi ṣépè. Ẹ̀sùn tó sì fi kàn mí ni pé ọmọ òun kì í ṣe èèyàn burúkú láti ìgbà tó ń ti bí láti dáadáa ọjọ́ ayé ẹ̀ wípé ìgbà tó ti pàdé mi ni mo ti sọ di ìdàkudà, and that's a very serious allegation. Ní tí mo wá kọ́ fẹ́ béèrè ni pé torí pé òfin ni èmi ọmọ bá ń fi claim tí mo fẹ́ bá ń sọ lónìí o, ṣùgbọ́n kí n tó wá bẹ̀rẹ̀ ẹ jẹ́ àkọ́jọ rèé wo fọ́nrán náà. Fanny tí ń kà yà fọ́mọ mi o jọ kọ́ ìyàgò fọ́mọ mi pátápátá tó bá fẹ́ sórí burúkú tó fẹ́ rárìn là tó fẹ́ rìn lọ yàgò fọ́mọ mi o. Ara àwọn aláìmọ̀ ẹ̀tọ́ wọn lábẹ́ òfin tí wọ́n máa jẹ́ kí àwọn ará òde ó pe ará Ìbàdàn lára oko rẹ̀. Àkọ́kọ́ náà mo fẹ́ béèrè kí ni ọjọ́ orí ọmọ yín ọ̀hún? Ṣó below 18? Tó bá jẹ́ pé ọmọ yín yẹn below 18, ẹ ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti wá fi ọlọ́pàá gbé mi nílé kí ẹ dẹ̀ gbé mi lọ sílé ẹjọ́ wípé mo mislead ọmọ yín because ó below certain age tó fi require. Mo mislead ẹ̀ lábẹ́ òfin láti máa ṣe nǹkan tí kò yẹ kí a bá lọ́wọ́ ọmọlúwàbí because ó below 18. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kò below 18, tó bá jẹ́ wípé adult lọmọ yín, kódà kó jẹ́ pé bóyá ọjọ́ kan ló fi over 18, ẹ̀ mọ̀ tẹ́ ń sọ o. Àkọ́kọ́ náà mi ò tiẹ̀ wá mọ ọmọ ọ̀hún náà actually because ọmọ pọ̀ nínú ìlú, so mi ò dẹ̀ wá mọ bí mo ṣe wá dilẹ̀ tó bá jẹ́ wípé ọmọ ni mo wà ń kó káàkiri láìsọ lọ́mọ lápẹ̀rẹ̀. N ò mọ ọmọ ọ̀hún, mi ò dẹ̀ mọ̀ ìyá tó ń sọ̀rọ̀ yìí náà, ṣùgbọ́n
mo rí wípé ọ̀rọ̀ àìmọ̀ kan ní ń tẹnu ìyá ìjáde. Mo tún wá rí bí ọ̀rọ̀ tí wọ́n ń kò há èèyàn láti sọ bíi pé àwọn kan wà behind the cameras tí wọ́n ń fún lọ́pọ̀pọ̀ pé ntọ́ gbọ́dọ̀ wí ntọ́ gbọ́dọ̀ wí rè. Àkọ́kọ́ náà, as far as I'm concerned, mi ò ṣe nǹkan kan tó lòdì sófin. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe wí tẹ́lẹ̀, tó bá jẹ́ wípé ọmọ yín yẹn below 18, ẹ lọ rìpọ́ọ̀tù ní nearest police station kí wọ́n pè mí kẹ̀dẹ̀ gbé mi lọ sí ilé ẹjọ́ wípé mò ń mislead ọmọ yín lábẹ́ òfin. Ṣùgbọ́n tí ọmọ yín bá ti lè over 18, á jẹ́ wípé ẹ̀yin gan lẹ ẹ̀kọ́ ọmọ yín nìyẹn o. Ní ìdẹ̀ lè sọ pé bóyá ẹ̀kọ́, because you don't give what you don't have. You don't give what you don't have. So á jẹ́ wípé ẹ̀yin lẹ ẹ̀kọ́ tàbí kó bóyá kó gbẹ̀kọ́, because báwo lẹ ṣe máa bí ọmọ tiyín tí ẹ̀yin ò ní lè bá sọ̀rọ̀ wípé these days mo ti notice àwọn ìwà kan lọ́wọ́ ẹ tí o kì í wù tẹ́lẹ̀ láti gbà tó o ti ń bá ọ̀gbẹ́ni tí wọ́n ń pè Fanny ti ń kàrí o. Mọ́ bá rìn mọ́, o ṣe bí ọmọ tí yín lẹ́yìn ó bá sọ̀rọ̀ pé mọ́ bá Fanny ti ń kàrí mọ́, yẹra fún. So ẹnu tí yín ò ká ọmọ tí yín tí ẹ̀yin bí, ọmọ bẹ̀rẹ̀ ò sì bẹ̀rẹ̀. Ẹnu tí yín ò ká ọmọ tọ̀dọ̀ tí yín tí ẹ̀yin bí. So ọmọ ọlọ́mọ lẹ́yìn wá ń wọ̀nù. Òkété gbàgbé ìbòsí ó dégbà láti ọkà wọlé rí. Ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ẹni tí wọ́n gbà ìyàwó rẹ̀ tí wọ́n ń ké káàkiri pé wọ́n gbà ìyàwó òun, wọ́n gbà ìyàwó òun. Ṣé ìyàwó rí ọmọ pé òun lọ́kọ ńlé tẹ́lẹ̀ kó tó máa rìn kí níta kẹ́lòmíì ò tó dẹnu ìfẹ́ kọ́ kó tó gbà? Like ẹ sọ fún Fanny ti ń ka o kó ṣọ́ra fọ́mọ mi o, àbí kí ọmọ yín ó ṣọ́ra fún mi. Ṣẹ́yìn ò lè sọ fún ọmọ tiyín tí ẹ̀yin bí, ẹ̀yin ò lè bá sọ̀rọ̀ kó gbọ́ wípé ẹ ṣọ́ra fún ọmọ tí wọ́n ń pè ní Fanny ti ń ka yẹn o. So ọmọ tiyín, èmi ní kí n máa ṣọ́ra fún ọmọ tiyín ò lè ṣọ́ra fẹ́mi, kó tẹ̀ jẹ́ kí mi ọmọ ọmọ tí wọ́n ń wí ọ̀hún náà. Bọ̀ mo ní láti drop eléyìí gẹ́gẹ́ bí èsì ọ̀rọ̀ fún ìyá yìí. Gbogbo èpè tẹ́ ẹ sẹ́ yìí láàrin ẹ̀yin àti ọmọ yín ni ẹ ti jọ pín yùn. Because I don't really have any cause to partake in it. Yes, mi ò ní any cause láti partake inú ẹ̀. Ara àwọn amúnibúni ẹran ẹ̀bí ẹ tí máa jẹ́ kí wọ́n para Ìbàdàn lára oko rè. Because why will you even be like on social media? Fanny Thinker is a brand registered under the law, CAC, Corporate Affairs Commission. So by you now coming out publicly to lay cause on your children and not me, tí ò ń ṣe mí, tó yẹ pé mo mọ̀ pé àwọn ọmọ ilẹ̀ ń ṣe pé fún kò kì í ṣe mí. You do not have any reason under the law láti máa wá sọ pé tó bá fẹ́ ṣorí burúkú, tó bá fẹ́ sánkú, tó bá fẹ́ rìn lọ. Gbogbo èyí tẹ́ ẹ sọ yẹn láàrin ẹ̀yin àti àwọn ọmọ yín lẹ́ẹ̀ ti jọ pín. Kò kì í ṣe fún èmi. Èpè ìsìnídà ogun ní ìsìnímú. Kì í ṣe fún èmi láàrin ẹ̀yin àti àwọn ọmọ yín. Tọmọ yín bá ní problem pẹ̀lú anybody nínú society, tí ẹ bá lè kọ́ ọmọ yín tó yẹ pé ẹ kọ́ láti ilé, tí ẹ dẹ̀ lè pé ọmọ yín kẹ́ ẹ bá sọ̀rọ̀ wípé in tó ń ṣe yìí tẹ́mi ẹ ò bá gbé back out o. Mi ò mọ ọmọ tó ń sọ gan. I don't even know. Mi ì mọ ọmọ yẹn. Kí ló ṣe wá jẹ́ tọ́jẹ́ pọ̀rọ̀ gbogbo yìí ṣe lórí alábàáhùn, lórí okọ̀ Fanny ti ń kà yí àjọ wà, ẹran wà, ológbò abẹ kẹ̀kẹ́ gí náà tún dé pé Fanny ti ń kà ń kọ́ ọmọ òun kọ̀kúkọ̀. Ṣé Fanny ti ń kà nìkan ní gbénú ìlú ni? Òní kété jìnfìn, ọ̀la kété jìnfìn, ṣé kété nìkan ló wà lọ́fìn ni? Òní kété jìn sọ́fìn, ọ̀la kété jìn sọ́fìn ooo. Ṣé kété nìkan ní bẹ́ẹ̀ lọ́fìn ọmọ aráyé, ibùnú àdàmọ̀ jẹ́ ń sinmi. Wọ́n mọ̀ irú èyí rí o. Wọ́n kẹ́ mo sọ tẹ́lẹ̀, gbogbo èyí tẹ́ ẹ sọ̀hún, àrọ̀ ọ̀rọ̀ mọ́. Ṣùgbọ́n láàrin ẹ̀yin àti àwọn ọmọ tẹ́ ẹ bí lẹ́ẹ̀ ti jọ pín. Kì í ṣe lórí tèmi. The reason tí mo ṣe ní láti ṣe yìí, just for the records, bẹ́ẹ̀ bá bí mẹ́ tọ̀, kẹ́ ẹ sì ní àṣẹ lórí ọmọ tẹ́ ẹ bá bí, so that ẹ lè sọ fún ojúṣe òbí ni láti lè tọ́ ọmọ rẹ̀ sí ojú ọ̀nà tí ó tọ́ tó sì tọ̀nà nínú ayé. Kì í ṣe láti máa sọ fún ará àta wípé òun ni kó bóun tọ́ sí ojú ọ̀nà tọ́tọ́ àti èyí tọ́tọ̀nà. Tọmọ yín bí lóò 18 ni. Ṣé dìndìnrín lọmọ tẹ́yìn bí ni? Sóhun ò ní làákàyè láti lè dárò orí lórí ọwọ́ tara ti ẹ̀ ni. Sọmọ tí yín ò ní làákàyè ni. Sẹ́yìn lọmọ yín jọ ni. Ọmọ yín ó wá gbọ́n bí, ẹ̀yin ó wá kọ́ bí, kò wá ní làákàyè bí, ó wá ponú bí, ó wá gọ̀ bí. Ǹjẹ́ ọmọ yín gọ̀ ni? Sọ gọ̀ bí sẹ́yìn lọ́jọ́ ni. Tó fi wá jẹ́ pé orí ọmọ ọlọ́mọ ni ẹ̀yin rọ ìpè sí wípé kó ṣọ́ra fọ́mọ tí yín. Ẹ̀yin ò lè sọ fọ́mọ tí yín pé kó ṣọ́ra fún bébí ilé ẹni láti jèkú tí ó ń dodo. Ọmọ mi ṣọ́ra fún wèrè yìí o. Wọ́n ní ọmọ mi gbọ́ mi, fetí sílẹ̀ gbọ́ kìlọ̀ kó lè ṣoríire lọ́jọ́ ọ̀la.
má má bá wọn kẹ́gbẹ́, má má ṣe bí wọn, má má ṣe tẹ̀lé wọn, kó ṣọ́ra fún wọn, gbọ́ ti òbí rẹ̀. Má kúrò má má jalè, kó jọmọ rere lẹ́yìn ọ̀la. Ìyá kan ní sọ fún ọmọ tiẹ̀ báwọn. Sẹ́yìn gbẹnu tí ń falágbàfọ̀ ni. Ẹ̀yin ò lè sọ ìyún fún ọmọ tí yín. Ọmọ mi gbọ́ mi ò fetí ilẹ̀ kó gbọ́ kìlọ̀ o. Kó jọmọ rere lẹ́yìn ọ̀la o. Má bá wọn kẹ́gbẹ́ mọ́ ṣe bí wọn o. Tí ọmọ tí yín kì í gbọ́rọ̀ sí yín lẹ́nu ni. Tó fi wá jẹ́ wípé orí ọmọ ọlọ́mọ ni ẹ̀yin fàìndẹ̀dì ń fìtì láti máa rọ́ ìpele. Àkọ́kọ́ náà gbogbo ọ̀rọ̀ òdì tá a bá sọ sí ìrókò ara lolúwere fi sàn o. Ọ̀sẹ̀ wélé ni ní aborí dèpinnu. Omi tá a bá dà fẹ́ díẹ̀ la ọmọ àmọ́ ní kò wá rẹ̀ ràn. Èyí tẹ́ ẹ sọ lónìí hùn àrò ti rọmọ náà o. Torí ìyẹ́ ìwé ayé bá wí ẹgbà ọ̀run gbà. Ṣùgbọ́n láàrin ẹ̀yin àti àwọn ọmọ yín tẹ́ ẹ bí lẹ́ẹ̀ ti jọ pín. Èmi ò ní nípìn nínú rẹ̀ torí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Èpè yìí sí ní ìjà ogun ní í sí ní mú. Ṣùgbọ́n bẹ́pẹ̀ bá ti lè ràn èèyàn ó dájú ogun lè já ni. Ẹnìkan náà ló tún fi orin èyí ṣèkìlọ̀ fọ́mọ tiẹ̀ wípé ọmọ mi ṣohun rere tí a dára o, ọmọ mi gbọ́ tèmi tí rí a dára o, ìyá mi wá ṣohun rere gbàdúrà fún mi, bọ́mọdé bá hùwà burúkú wá níyá rẹ̀ ló kọ́, bọ́mọdé bá hùwà burúkú wá ní màmá rẹ̀ ló kọ́, ìyá mi fọ̀nà tó dá hàn mí láàyè o, bàbá mi fi wà tó dá hàn mí láàyè o, ayé tí mo wà yìí kò máa yé mi o, ọmọ mi ṣohun rere tí a dára o, ọmọ mi gbọ́ tèmi tí a dára o. Àwọn ìyá kan ni wọ́n ń kìlọ̀ fún ọmọ wọn yẹn. Àwọn ìyá kan ni wọ́n ń kìlọ̀ fún ọmọ wọn yẹn. So what are you telling me? Ìyá tèmi ò ṣe máa pé kí ẹnìkan sá fún èmi. Abẹ́ rò pé ìyá tèmi ò ní rí fọ́nrán jákujàku tẹ́ ẹ ṣe yìí ni. Òun náà kọ́ wá bọ́ọ̀tà kọ́ wá ṣe fọ́nrán kọ́ máa gbé ọmọ tí ń ṣépè pé kó yẹra fún ọmọ. Ó mọ̀ pé òun kọ́ èmi. Ọmọ yìí pé bẹ́ẹ̀ mi bá ti wà níbì kan tí ó tẹ́ mi lọ́rùn èmi ó yẹra. So èmi lòun máa bá sọ̀rọ̀ kì í máa ṣépè fún ọmọ ọlọ́mọ wípé kí wọ́n yẹra fọ́mọ òun. Ọmọ tí yín ni ẹ̀yin ó pè. Tó bá jẹ́ pé ẹ kọ́ tó sì gbẹ̀kọ́. Lọ́jọ́ wípé ibi ẹ ti bí ìyẹn téèyàn gbẹ̀kọ́ lẹ ti bí. Tẹ́ ẹ bí nílé eré tẹ́ ẹ kọ́ tó sì tún ra rẹ̀ kọ́. Òun lẹ́ pè kò sì yẹ kó jẹ́ ń ju gbóná nǹkan sí kejì lọ tí ó fi gbà sí yín lẹ́nu. Wípé ìyá mi ti bá mi sọ̀rọ̀ dandan ni kí n gbọ́. Ṣùgbọ́n by you doing this shows the kind of mother you are. Honestly. Ó show wípé ìzáyàdà kò jẹ́ wípé ọmọ tẹ́ ẹ bí ẹ kọ́. Tàbí kó jẹ́ wípé ẹ̀yin gan ò ti ẹ̀ ráàyè kọ́. Ó lè jẹ́ pé kò gbẹ̀kọ́ tàbí kó jẹ́ pé ẹ̀ ráàyè kọ́. Ó sì lè possible kó jẹ́ pé ẹnu yín ò ká. Èyí tí mò ń wí lónìí mo mọ̀ọ́mọ̀ ni o. Because by you coming out to lay calls on your children and not me. Láti wá síta open space lórí ẹ̀rọ ayélujára wá máa gbé ọmọ yín ṣépè láì ṣe mí is out of it already. And like I said earlier, if you have anything against me, please take me to court. Don't hesitate to take me to court. Ẹ pè mí wá sí ọ̀dọ̀ àwọn agbófinró. Màá wá. Òòṣà òkè dákun mọ́ mu wa. Ọ̀rọ̀ tí a kọjá pé ẹ wà lọ rí mọ́ fẹjọ́ sùn lágídígbà kan kínní kan ẹgbẹ́nu gbohùngbohùn òòṣà òkè òní jẹ́ irú ẹ̀ láyé. Àyín tí ẹ máa jẹ́ kí wọ́n sára Ìbàdàn lórúkọ rèé tí wọ́n fi ń para Ìbàdàn lára oko. I was in Lagos last week tí wọ́n fi mí ṣe ẹ̀yẹ́nú Lẹ́kí pé ẹ̀yin ará Ìbàdàn tẹ́ ẹ lọ́ ọmọ rèé fẹjọ́ sùn lè ṣe agbóhùn afẹ́fẹ́. Pé ṣé ibẹ̀ ni ìjọba fún ìtẹ̀lù pé ẹ ti lọ rèé máa yanjú àwọ̀ ni wọ́n ń pè wá lára oko. Ara ẹ̀yin tí ẹ̀ ń farè. So if you have anything against me, ẹ bá nígbàgbọ́ pé bóyá mo ti kọlu òfin kan àbí mo ti ṣe àṣemọ́ṣe kan lábẹ́ òfin, ẹ gbé mi lọ sí ilé ẹjọ́, ẹ pè mí sí ọ̀dọ̀ àwọn agbófinró, màá dá yín lóhùn. Bó tí n bá gbọ́ orúkọ mi iléeṣẹ́ agbóhùngbóhùn kan àbí agbóhùn afẹ́fẹ́ kan pé ọmọ Nàìjíríà fẹ́ rí yín, n kọ́kọ́ gbé ọmọ Nàìjíríà ṣépè kí n tó wá gbé ẹni tó ní iléeṣẹ́ agbóhùn afẹ́fẹ́ yẹn ṣépè kí n tó wá gbé ẹ̀yin gẹ́gẹ́ ìpẹ́ẹ́pẹ́ bá lápá bá anybody yín kí n tó wá gbé yín ṣépè mọ́. If you have anything against me, like I said earlier, I have said it several times, go to the court of law. Approach the court. Ilé ẹjọ́ ló ní àṣẹ gẹ́gẹ́ bí àlàkalẹ̀ òfin lórílẹ̀‐èdè yìí láti yanjú aáwọ̀ kí aáwọ̀. Àwọn ọlọ́pàá náà sì láṣẹ rẹ̀. So ẹ pè mí sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, ẹ pè mí sí ilé ẹjọ́. Bọ́n láti wá máa wá sí orí ẹ̀rọ ayélujára máa gbé mi ṣépè. Máa gbé ọmọ ọlọ́mọ ṣépè ẹ̀dẹ̀ bí ti yín. Ǹjẹ́ ẹ mọ̀ pé bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn alára wa. N ò mọ ọmọ tí ìyá yìí ń pè lọ́mọ rẹ̀.
èmi ò mọ ọmọ rẹ̀ ọ̀hún. I don't even know. Mi ò mọ ọmọ yẹn. Mi ò mọ ẹni tí ń pè lọ́mọ rẹ̀ di sin bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Because as in, I have to think about it overnight. Pé ta ni ọmọ ìyá yìí? Kí ni ó bàjá lùgbó? Kí ni èmi àti ọmọ irú ìyá èyí ọjọ́ dàpọ̀ nínú ayé? Níbo la ti fẹ́ jọ pàdé? Níbo ni ìpàdé ọlọ́jà òun asínwín? Mi ò mọ ọmọ ìyá ìdòní di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. I don't even know. Ẹ wá ń gbé ọmọ ọlọ́mọ ṣépè. Ẹ̀yin náà sì ní ọmọ tiyín tí ẹ fẹ́ jèrè rẹ̀ lẹ́yìn wa ọ̀la. Ẹ ń gbé ọmọ ọlọ́mọ ṣépè tí ó bá fẹ́ sánkú tí ó bá fẹ́ rìn lọ. Ẹ̀yin lè gbàdúrà pé kí ẹ̀yin ó wò rárá kí ẹ̀yin ọmọ rí ọmọ tiyín mọ́ kẹ́ ẹ béèrè rẹ̀ kí ẹ kó ti san lọ. Sẹ́yìn lè gbàdúrà rẹ̀. Wọ́n á jẹ́ fi irú èyí lù ẹ̀yin ọba fẹ́, wọ́n á jẹ́ fi irú èyí lù ẹ̀yin ọba gbà. Ẹ̀yin akọni ọba jẹ́ ìkà ṣe ti ẹ̀bẹ́ gbogbo. Bẹ́yìn náà bímọ tiyín. Ebi dùnrún pé kan lẹ̀ ń pè lọ́mọ òun. Ó ti ẹ̀ jẹ́ pé wọn mọ́dì sìn. Ṣé bẹ́ẹ̀ mọ́ ẹni lọ́kàn pé ẹ fẹ́ jèrè rẹ̀ ńjọ́ kan. Ọmọ ọlọ́mọ lẹ́yìn gbé ṣépè pé kó parẹ́ kó rìn lọ. Ẹ̀yin náà ní ọmọ tiyín tí ẹ mọ́ ẹni lọ́kàn pé ẹ fẹ́ jèrè rẹ̀ lọ́jọ́ kan. Ẹ jẹ́ àwa guided o. Ẹ jẹ́ àwa guided. Mo sì ti fi dá ẹnikẹ́ni lójú pé tí ọba ní nǹkan kan against mi tí o sì mọ̀ wípé ó lòdì sí òfin, ilé ẹjọ́ ni kó gbà lọ. Tàbí kó lọ sí àgọ́ ọlọ́pàá kí wọ́n pè mí síbẹ̀ láti bẹ̀ kí wọ́n gbé mi lọ ilé ẹjọ́. Ọ̀nà méjèèjì tí òfin là kalẹ̀ rèé láti fi yanjú aáwọ̀ nínú orílẹ̀-èdè. So by you doing anything otherwise, ẹ ti ń lòdì sófin o, ń sì jẹ́ kí gbogbo yín ó jẹ̀bi. Mi ò ṣẹ̀ṣẹ̀ máa ń sọ, máa jẹ́ kẹ́ ẹ jẹ̀bi. Ẹ bá lérò pé bóyá ẹni tọ́ọ̀gì kan àbẹ́gbà àdúgbò kan tẹ́ fẹjọ́ ọrú tèmi sùn, ń jẹ jẹ̀bi ńlẹ̀ yìí. Mi ò mọ woman yìí rí, mi ò mọ ọmọ ẹ̀ rí. I have disassociate myself with anything that has to do with this, like whatever this woman is saying, I know nothing about it. Mi ò mọ woman yìí rí, mi ò mọ ọmọ ẹ̀ rí. I've never seen this woman in my entire life. So you have anything against me? Why can't you just approach the court of law? Why can't you just go to court? Why must you be causing someone else's child? Ọmọ tí ó jẹ́ retirement plan fún ẹlòmíì ni ẹ̀yin ń gbé ṣépè pé kó parẹ́ kó rìn lọ. Ẹ̀yin náà ó sì ní lọ́kàn pé ẹ fẹ́ jèrè ọmọ tí yín jọ kan. Ṣáká ló dájú pé kò ní í ṣeé ṣe o. N ò rò pé yóò ṣeé ṣe o. Kò lè ṣeé ṣe o. So bóyá jẹ́ nìyẹn ẹ̀yin alára wa o. Ìwọ tí ó bá dẹ̀ rò pé bóyá mo jẹ̀bi láti lè sọ̀rọ̀ lórí fọ́nrán yìí, ó kù ọ́, ó kó òòṣà òkè. Torí gbogbo wa ń sọ oògùn bẹ́jà bá sọ lódò àmọ́ iye tó tó. Ta ni wọ́n fi rú ẹ̀ lọ tí ó gbà pé kí wọ́n máa gbé ọmọ tòun ṣépè? I know nothing about this. Mi ò mọ ọmọ woman yìí. As a matter of fact, I have never set my eyes on this particular woman in my entire life. Ó ṣe wá jẹ́ ọmọ ará ayé tó jẹ́ pé ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn. Òní funny thinker, ọ̀la funny thinker. Ṣé funny thinker nìkan ní ń bẹ lóde ayé ni? Ṣé funny thinker nìkan ní ń bẹ lórí ẹ̀rọ ayélujára ni? Òní kété jìn òfin, ọ̀la kété jìn òfin. Ṣé kété nìkan ní ń bẹ lọ́fìn ni? Ṣé kété nìkan ló wà lọ́fìn ni? Ó kọ funny thinker nìkan náà ló dùn dá lórí ẹ̀rọ ayélujára. Ajá wa. Ṣé rí Oríyọmí kì í ṣẹni eré? Gbogbo ojú gbogbo ayé mo ti ń sọ lónìí. Ẹ kú mọ̀ pé wọ́n sọ ṣe é pa mí ni bẹ́ẹ̀ gbá mi nínú igbó tẹ́ rojú kókó ẹ jẹ́wọ́ bẹ́ẹ̀ kò ńlá àlàtẹ̀ wà nù kí ẹjọ́ ogun. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà.
tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. You dey find real Yoruba gist, culture, truth and vibes. Na here e dey. Arole Baba 10 Media, no dull am. Subscribe sharp sharp.